Arẹwà kan ti lé lọ́dún sí lónìí. Amila damsel officially +1 to the 16th of February. Azeezat Titilayo, happy birthday to you. Titilayo, mo bá ọyọ̀ pọ́dún rẹ̀ lẹ́ẹ̀kan sí lónìí o, kò sì ní jáṣègbẹ̀yìn fún olókè èpè. Mẹ́bí ìwò lé bàbá tó bí ọlọ́mọ. Ǹlẹ́ ọmọ ìwò lódò ọba yín lọ́mọ atẹ́nigbọ́lá ò ọmọ atẹ́nigbọ́rẹ́. Ìwò tí ò ní lẹ́kùn bẹ́lẹ̀ ò ní kọ́kọ́rọ́ mi bẹ̀rù ẹ lọ́ fi torí ní bàbá tó bí ọlọ́mọ. Ìwò tó dídẹrẹ́ pètẹ́nu rẹ̀ kákó ó dídẹrẹ́ òmàjá ọmọ fi ìwò gbígbà lọ o. Ọmọ akáwé ṣòwò ni yóò ẹ̀yin lọ́mọ akábìṣọ̀rọ̀ ọmọ olúgbọ́n àgbé ọmọ bá ìyàmù. Àgbẹ̀ ni yóò wọ́n kì í gbowó là lọ́wọ́ bàbá tó bí i lọ́mọ ẹni bá gbowó là lọ́wọ́ yín pẹ̀rẹ́gẹ́dẹ́ abiyamọ gẹ̀rù wọn lọ́wọ́. Àṣìṣà o ọdọọdún báyìí láàrin orógbó ọdọọdún láàrin haúsá ọdọọdún láàrin ọmọbì lórí àtẹ o ọdọọdún làwọn ọmọ rẹ ọlá ṣe èdùà o ní bùrìbùrì báyìí kò fẹsẹ̀ kọ bẹ́ẹ̀ lò ní bá wọn faṣọ pépé roko ọba ajolówà yìí ò wá kéré oko délé ò láṣẹ èdùà ọ̀pọ̀ ọdún lọ́ọ́ ṣe nínú owó nínú ọlá nínú ìbàlẹ̀ ọkàn wá gbọ́ ò ní bá wọn rí kó ọmọ bẹ́ẹ̀ lò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ wàá fọwọ́ páwò wàá fẹ́rìgì jòbì ìgbà ọdún kan ni o.